Ọlọ́run mọ́sà wọlé àpéwò nígbà kankan pé bá àdùnnú sọ́dọ̀ wa. Wa ilayka as'a da'iman ya khaliqi. Àfáwà látẹnu àfáwà àgbà Adékílékún wọ́n ní ìgbàlásọ. Wa ilayka ya Mawlaya Rabbi ahfadu. Ìgbàlẹ̀wò ìgbàlẹ́ni tọ́wọ́ ń lò. أنت الذي أخشاه لا أخشى سواك كأسجدي والقلب مني يشهد فمن عليك فمن عليك ولا تكلني طرفة يوم إلى نفسي أياما يعبد يوم إلى نفسي أياما يعبد وأدعوك يا رحمن في كل حاجتي أقوم قداحا بالكرام الفضائل. وأدعوك يا رحمن في كل حاجتي. Àwọn bàbá náà sọ̀rọ̀ àmọ́ wọn fọ̀rọ̀ dáyé dápọ̀ náà. Mọ́jà yìí náà fọ̀rọ̀ dáyé wò. أقوم قداحا بالكرام الفضائل. Dápọ̀ bó ti bá wọn ẹni ìsáájúlé dápọ̀ náà mọ́sà pẹ́ yìí náà léwu. بتاج الأديب. Fọwọ́ láti báríkà àtẹ̀kókó tó kú ilé ayé yìí. بتاج الأديب. Ọlọ́run mọ́sà wọlá bàbá wa àgbà ṣé ìwùdájú làdẹ́bì. بتاج الأديب ثم زكريا تاجنا. Ìjọba wa ní ANSARU-ISLAM ṣẹ̀sì mọ̀ pé táàjú pọ̀ láyé. لمؤمن بحر العلم بين الكافلين. Ayé yìí náà ní ìpínlẹ̀ táàjú làdẹ́bì. بتاج الإله Ọlọ́run jẹ́ iná dìtàn tí ò ní tán. يحياك الأنصوي. كذاك تاج العارفين المزمل كذاك بتاج العابدين أخينا إمامي لملوي صالحي الدين كامل وسلمان وسلمان ومفتي لديننا ولي تقي قبلة للمعارف وبيعلم الخير وبيعلم الخير وبكمالنا وجماعتنا زين الدين الفضائل وجماعتنا زين الدين الفضائل وتجعل كلامي bá ti fi ilẹ̀ létí kọ́ máa jẹ́ dáhùn wa. لديهم ó wá dà gẹ́gẹ́ bí iyọ̀ tí ọba sí lọ́bẹ̀ tí ó dà tẹ́. bó ti ṣe fún gbogbo àwọn bàbá tá a dá kọ́ Ọlọ́run agbára bẹ́ẹ̀ kọ́ bá kó sẹ́yìn náà lọ kó fi ṣe ya hàn yín. jàmẹ́ ẹ̀já sí amínà bani amínà bani amínà amínà. Malama Habibu. Ìlú Ìlọrin la wà yìí.
gbogbo ayé wá ń wò pé Mahbubu Adékílékún bó ló ti jẹ́. Èmi gan wá ń wòra mi pé ṣé mo tó báwọn yìí. Àmọ́ síwájú ohunkóhun mọ́lá Habibu ó ti kú lẹ́dẹ̀ Ìlọrin lọ wà yìí. Kani a'udhu billahi minash shaitanir rajim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Mọ́lá Habibu bá a bá ń bẹ nílùú wa lọ́hùn wọ́n wà ní ẹ̀sì lásì ìtáni jìnà bí ará Ìlọrin. Ìlọrin náà láwá wà yìí ní tó wá rí báyìí. ká ní a'udhu billahi minash shaitanir rajim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Allahumma salli. اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وأصحابه وأتباعه وسلم. ملام حبيبه àti wí alákọ̀ọ́kọ́ báyìí ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ wí ẹ dákun gbogbo jàmáà tó bá mọ̀ pé àánú Ọlọ́run sì kù tó ń retí lọ́dọ̀ Ọlọ́run láàyè yìí kó ní a'udhu billahi minash shaitanir rajim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Allahumma salli. اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وأصحابه وأتباعه وسلم. ملام حبيبه bí tí ń tabẹ́ tí ń já yọmọ tabẹ́ tí ń tú bí tí ń tabẹ́ tí ń tú yọmọ tabẹ́ tí ń rọ bí tí ń tabẹ́ tí ń rọ yọmọ tabẹ́ tí ń gbọ́ bí tí ń tabẹ́ tí ń gbọ́ yọmọ tabẹ́ jẹ́jẹ́ tí mo jókòó ní orí ọ̀rọ̀ sì wá bá mi yìí. Malam Habibu. ẹlẹ́ẹ̀kẹta tá a fẹ́ wí dákun torí Ọlọ́run gbogbo owó tó bàbá wí méjèèjì bá wí ẹlẹ́ẹ̀kẹta pé a'udhu billahi minash shaitanir rajim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Allahumma salli. Allahumma salli. Ala sayyidina Muhammadin. على سيدنا محمد وعلى آله وأصحابه وأتباعه وسلم. أرغدادي صلاتي وتسليمي على طه محمد. مزبا يومبا النبي داداني والتابعين ومن تلا وأصحابه والتابعين ومن ẹni Ọlọ́run bá ń bẹ lára rẹ̀ kó bá yògbó àná Muhammad wa taslimi ọ̀yá yàfà yìí Muhammadin ọ̀yá yìí ashabi والتابعين ومن تلا وصحابي والتابعين ومن. Malam Habibu bàbá ń bẹ nílẹ̀ Ẹ̀gbó tí bàbá wa àgbà kọ́mú sùfèlè ilmi Adamul Alori yìí tí wọ́n wí wọ́n pè wá nílẹ̀ Ẹ̀gbó ló fi jẹ́ pé wà bí igbó bí igbó bí igbó bí igbó ọ̀tán ọ̀rọ̀ wa. Salati wa taslimi. Malam Habibu
Muhammadin. Bàbá ń bẹ nílẹ̀ gbó bí wọ́n bá ń yòǹbó ànábì wọ́n ní ẹ yòǹbó ànábì bí ará Ìlọrin Ìlọrin lẹ́ẹ̀la wáyé. Wàtábìhìn Ìlọrin ẹ yòǹbó àná Muhammad. Wàtábìhìn bàbá yòǹbó ẹlẹ́ẹ̀mẹ́ta àní bàbànújẹ́ lọ lé mọ́. Ọkẹ́ kan bẹ́ẹ̀ ẹjá jẹ́ ó pé mẹ́ta bẹ́ẹ̀. Muhammadin ọ̀yá yìí ashabi wa tabi'ina wa man. Malama Habibu wallahi tallahi suma billahi èmi àti bàbá wa àgbà Adékìlẹ́kùn a sọ̀rọ̀ títí dago 11 lálẹ́ àná wọ́n ní Mahbubu Ìlọrin lọ gbàlùbáríkà ní mọ̀sẹ̀ wà sí ẹyọ kan. A sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ rí láyé. Mo ní bàbá ẹ lọ sùn wọ́n ní tí mò ń sọ fún ẹ ó ṣeé ṣe kọ́ ọmọ gbọmọ láyé. Wọ́n wá sọ tí ń jẹ́ Sheikh náà AL-ADABY wọ́n sọ fún mi. Wọ́n sọ fún mi pé ìlú tí Sheikh náà AL-ADABY bá fẹsẹ̀ tẹ̀ ìlú náà ò ní pààyàn. Gbogbo ayé ń gbọ́ pé bàbá tì mí ó kúnlẹ̀ fọba Ìlọrin mọ́ tó pilẹ̀ rẹ̀ ni. Àfà yìí àkọ́kọ́ ẹ̀jẹ̀ lọ́kọ́kọ́ rùn kanra wọn. Ìbọ̀ àfà yìí ọbẹ̀ èkúnlẹ̀ ọbẹ̀ orí ń tó jù lọ ni. Ọbẹ̀ èkúnlẹ̀ kò rọ́bà tó ju ẹba rí lọ ni. Túnú ọba lọba Ìlọrin ọba lọba lẹ́gbó pariwo sí wùwáyé. Wílẹ̀ kan sí kò pé mẹ́ta bí ìtọ́dọ́ wá. Mọ́làmọ́ bí ọ̀dà sọ́láàtì ọ̀yá yìí bẹ́ẹ̀ wà látọ̀ ẹjọ́ bọ́ ànábì fa wà tabi'ina wa man tala. Mọ́làmọ́ bí ọbẹ̀ dé ọ̀gbọ́dọ̀ rọ́bà Ìlọrin kọ́ mọ́tẹ̀. Bàbá wa Sheikh náà AL-ADABY wallahi ìwà ṣe wà sí láàrin àlùbáríkà ní kọ́lọ̀ ń dákun kọ́ mọ́jì ó kù lára mi láíláí. Mọ́làmá bí ìwà sọ̀tàn mo sì mọ̀tàn mọ́ máa ń tẹ́gbẹ̀rún èèyàn ọmọ nínú tàn. Torí wípé níjọ́ tí a ti bí kìnìún náà ni a ti bí ọmọ rẹ̀ torótoró. Ìjọ́ tí a ti bí ejòló náà ti bí ọmọ rẹ̀ torótoró. Ilé Adékìlẹ́kùn ilé bàbá wa Alhaji àgbà ni. Ilé Adékìlẹ́kùn ilé bàbá wa àfá àgbà ni. Ilé kan ṣoṣo ní ń bẹ láyé tí a ń pè nílé ìmọ̀lé èyí tó sì kejì rẹ̀ ẹ̀dẹ̀ lọ́wà. Ìlọrin nílé ìmọ̀lé wà. Kò sí ilé ìmọ̀lé àfá yìí ìbọ̀ náà kò sí ilé ìmọ̀lé kankan mọ́ lórílẹ̀-èdè ayé tó jù lọrin lọ. Ìkejì tuntun bẹ ẹ̀dẹ̀ lọ́wà. Àfijọlẹ̀ ẹ̀mọ̀ rí ní a fi sọ pé ilé ìmọ̀lé gbogbo àlùbáríkà tí ń bẹ lọrin náà ní bẹ́ẹ̀ wọ́n parí rẹ̀ ẹ̀bẹ̀ ni. Mọ́làmá Habibu bàbá wa fàgbà bàbá wa Alhaji àgbà bàbá wa oníwàásí àgbáyé bàbá wa àgbà lágége bàbá wa àgbà ń lè lábẹ́mi ṣe wí láàyè nínú bàbá wa àgbà pọ̀ kági bàbá wa mufti tàná bàbá wa mufti tìjẹta Sheikh náà Kamaludini Kamaludini bàbá wa Alhaji àgbà Mọ́làmá Jánẹ́sì Kamalu kọ́ ni àbí innal kamala ní kò wí o. Àfà yìí tó bá ní Kamalu ará Ìlọrin ò ní wọn ò mọ kéwú. Ará Ìlọrin wà wojú ara wọn báyìí wọ́n wà rẹ́rìn-ín. Innal kamala. Bẹ́ẹ̀ àfà yìí ṣùgbọ́n tó bá jẹ́ Ìlọrin ló bá wí kódà tó bá ní Kamalu tó tún ní Kamali wọ́n ní àgẹ́sẹ̀kù. Innal kamala. Ojo bàtọ́. Àfà yìí àmọ́bọ̀ ọba ti kú òní Ìlọrin tó ọbọ̀ jẹ́ àjàṣẹ́ ẹ̀pọ̀ gbogbo ọmọ ẹlẹ́gbó tó bá wí wọ́n ní sọ̀rọ̀ wọ́n wà rẹ́rìn àbí wọ́n fẹsẹ̀ jẹ́lẹ̀. Innal kamala
àrídìnnà ojú bàtọ́. Wàláhì gbogbo ẹ̀yin bàbá wa gbá rẹwà ẹsẹ́ ó pè yín báyìí níjọ́ tá a fẹ́ wọlé kéwútẹ́ ní Adékílékún díjú. Gbogbo ẹgbẹ́ rẹ ní sí test, ìwọ mọ̀ sí test. Díjú kíláàsì wo lọ fẹ́ wọ̀? Ó ti pè yín báyìí bẹ́ẹ̀ bá kàn wá ń kó njọ́ náà àti lágbára káwí díẹ̀. Ọdún bàtà bàbá rẹ̀ wà bá àbá tiẹ̀ wí lójú yín á wí lẹ́yìn. Gbogbo ẹni Mọ́lá Habibu bàbá Aláàjì àgbà innal kamala àrídìnnà ojú bàtọ́. Ọ̀yá yìí bẹ́ẹ̀. Ìlọrin mọ́túkéwú sáàmọ̀ wí tọ́ bá ti tú ó sàṣìṣe. Ìlọrin alifi samani ìgbà òní gbèrò Aláàjì àgbà wa mọ́ gbogbo wa láti mọ̀ yún. Àbá yìí bálájí àgbà ọba sì tó jáde ibi tó ti jáde náà ni ó ti jáde. Àbá yìí wá jẹ́ ń sọ fún ọ wọnú ayé káàkiri ìjọ orílò Aláàjì àgbà tòní náà mọ́ láyé. Àbá yìí ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ́n lọrin fa. Mọ́lá bàbí àmẹ́ tí ń sọ̀rọ̀ Ìlọrin ní gbogbo tí ń bá sọ́n lọrin àsọgbé ni. Kàmọ́láhù Ọlọ́run ló sàlájì àgbà bẹ́ o. Bàbá mi arẹwà Mọ́lá bàbí ẹ dákun gbogbo wa ẹjá tẹ́wọ́. Ọlọ́run bàbá wa Aláàjì àgbà bàbá wa fa ànàkùnmọ́lá Allahu Mọ́lá bàbí Ọlọ́run ìwá ṣe wà sí iṣẹ́ bá mi àgbà Adékílékún bá mi sọ̀rọ̀ títí dago 11 wọ́n ní MAHBUB gbogbo tí ọmọ tọrọ ni pé bóòlù Aláàjì àgbà ó ṣe kó sínú ẹ̀. Bí wọ́n bá kó sínú rẹ̀ gbogbo bí ọba dé ayé ọmọ rí hàn lára rẹ̀. Ọlọ́run mọ bì ọ́ mọ fàyè bì ọ́ mọ fàyè níkù rẹ̀ bì ọ́ gbogbo bí tá a fà àti bá ń ṣe wá sí ayé ọmọ ní kò ń dé lèmi náà dé. Ọlọ́run dákun mọ́ mẹ́sẹ̀ mi kò ń bí láyé. Àbáyí ìjọ tí mo gbọ́ pé mò ń bọ̀ wá sáàyè bínú ẹni tí wọ́n bá fún ní mọ́kà òjijì bí ṣe dùn tí wọ́n wá nítọ́ ọba dé ilé tó dé sí rèé wọ́n ní bọ́ ọba dé mọ́tò rẹ̀ kí mọ́tò rẹ̀ tọ́ ọmọ gùn káàkiri bẹ́ẹ̀ nínú mi ṣe dùn pé àṣẹ sórí rẹ̀ láyé. Mo dúpẹ́ Mọ́lá Bàbí ìní mẹ́sẹ̀jì sẹ́ gbogbo wa àwa dúpẹ́ ni bàbá Mujahid Dr. Mujahid ẹ ṣé mo dúpẹ́ alhamdulillah ẹ ṣàánú mi lọ́dọ̀ bàbá Aláàjì àgbà bàbá mo dọ́mọ bàbá yẹ́nyẹ́ èmi náà ganu sọ́dọ̀ bàbá tẹ́yẹ́nyẹ́ ilé tí àlàwà náà ganu sí yìí alhamdulillah àganu sọ́dọ̀ tí mọ́ kéṣì wàláhì Mọ́lá Habibu in tí ó wà sọ náà ni pé nígbàtí bàbá wa àgbà Adékílékún wọ́n bá mi sọ wọ́n ní MAHBUB mo ní náà wọ́n ní tó bá débẹ̀ dúpẹ́ dáadáa gbogbo àwọn ọmọ Ọ̀ṣun bẹ̀rẹ̀ láti tọ́jú orí rẹ̀ ṣe déédéé mi àwa ń dúpẹ́ nínú ilé Aláàjì àgbà tọ́rẹ̀ mi kọrin náà wípé ní falhamdulillahi fi ilmi wa tarbiyati mo dúpẹ́ sábì ìlànà aláàmàtí àdàbí ọ̀yá yìí bẹ́ẹ̀ wọ́n fi ti sábì ìlànà aláàmàtí àdàbí tó bá wí lẹ́ẹ̀kan sí tí gbogbo Ìlọrin bá wí àtún ní sórí ibú mọ́ láyé fi ilmi wa tarbiyati dákun gbogbo ẹ̀yin bàbá
إلا العلامة الأدبي bàbá wa national missioner mursidul a ẹsẹ ọmọdé òní mẹ́kọ́ jẹ kọ́mọ̀ra lọ́wọ́ gbogbo ẹni tó yẹ ń kí tí kí wọlá àlùbáríkà lájẹ àgbà tí ń bẹ láàrọ̀ ń kálukú gbogbo ẹni tó bá rí ìwé ò ti mọ̀ pé ọmọ èké hánrán lélẹ̀ Malam Habib àjọ wá náà ni Malam Habib àjọ wá ní Malam Habib àjọ wá náà ni ìtìsáàmì ìlàlí Ọlọ́run mo dúpẹ́ bí mo yà sí ọjọ́ náà rẹ̀ bí àná yìí KSK wọ́n nà wá pé alẹ́yìn ò ní sórí ibú ní ọmọ Adékìlékún ìrànyìn è sórí ibú KSK ní ẹtúntún lù àṣetorí ọjọ́ òní àṣeyọ́ yá bá a bá ti àmọ̀ wípé ládàá yìí àmọ̀ pé ní tí ó yá kánmọ́kánmọ́ ni àṣẹ ń táwọ̀ orí làwọn KSK ń rí tí wọ́n fi ń lù wá pé ká sórí ire láyé a sì lò náà mọ̀kọ́ dasẹ̀ tún Ìlọrin ẹ̀dàkùn ẹjẹ́ àjọ máa wí ká máa dúpẹ́ bá lájẹ́ àgbà náà ni yàmùtò àlàmáwà ó ṣé o bàbá alájẹ́ àgbẹ̀ ṣé o àlàmáwà Dr. Mujahid ìníwà sí kankan tí mo fẹ́ ṣe àmọ́ bẹ́ẹ̀ bá ní wí tíntín Ramadan ní ń bọ̀ Ifá Malam Habib a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim أعوذ بالله من الشيطان الرجيم oyayi بسم الله rahman ẹ̀dàkùn gbogbo tí bá ń jẹ́ lọ́rin ọmọ mi tí ìjálẹ́nu ọyàn ẹnu ìgbà tèmi náà jáde ilé kéwú mo ní ìní ṣiṣẹ́ mi tó jùṣẹ́ bàbá alájẹ́ àgbà lọ mo wá ń kọ́ ọmọ láti alif bá ta ẹ lè fara lẹ gbówí ara àlọrin dédé bí mọ́kọ́ dénú ẹ wàá ràn mí lọ́wọ́ àjọ mọ́ wí ọya dédé bí mọ́kọ́ dénú ọjà tó síra wọn tán ẹ má jojú ó tì mí Malam Habib ìjọta ń bẹ ń lè kéwú lọrin gbogbo tí ń jà fà pátápátá ńlẹ̀ Yorùbá gbogbo àwọn tó dolóríire Ìlọrin náà ni bẹ́yàn ọba sì ṣe oríire láyé nínú àfáà àfikọ́ wá láti Ìlọrin bí àìjá àfẹ́ èèyàn ọba wá láti Ìlọrin tó bá wá láti bòmíì yóò kú lójijì ìjà àfáà yóò kú lójijì lára rẹ̀ Ọlọ́run já àfáà tèmi náà ẹ dákun bẹ́ẹ̀ bá fẹ́ jó kú ẹjá jọ wíẹ́lẹ̀ kẹta káwó yàmùyàmù ó ṣeun ṣáàrù Ramadan ẹjá jọ máa wí lọ bẹ́ẹ̀ ounzila ìsọ́mbẹ̀ díẹ̀díẹ̀ ọ̀nàrẹ́bù Àjàó ayé bàbá mi lọ wáyí Malam Habib ọ̀nàrẹ́bù Àjàó ọmọ bàbá wa Khalifa Muhammadu Jumu'ah nílé ìmọ̀lé Sheikh Muhammadu Jumu'ah bàbá wa alájẹ́ àgbà bàbá wa àfá àgbà wọ́n wo ẹdẹ àkọ́kọ́ ẹdẹ tí wọ́n wà pẹ̀lú bàbá alájẹ́ àgbà ibẹ̀ ni mo ti rò pé wọ́n ní bàbá alájẹ́ àgbà wọ́n tẹ̀lé bàbá wa àfá àgbà lọ travel àmọ́ ní 1920 wọ́n wá sẹ́dẹ̀ ìtẹ́gbé wá nígbà wọn ó sì dẹ́dẹ ọ̀dọ̀ ọmọ kéwú wọn tọ́jọ́ kéwú lọ́dọ̀ bàbá wa Sheikh náà tájì àkàì kí ni mò ń lọ yìí 1920 nígbà wọn sì dé ilé orí òkè yẹn dé sí lẹ́dẹ̀ ilé orí òkè tí wọ́n dé sí ọmọ kéwú wọn tí ń bẹ́ẹ̀ ìjọ náà lọ ní jẹ́ Aminullah ọmọ tó ń bí ní jẹ́ Musa kéwú lọ́dọ̀ bàbá wa Alhaji àgbà ọ̀gbọ́ àrọ́mọdọ́mọ Musa lọ jẹ ọ̀tún Ajánẹ́sì tí ń bẹ lẹ́dẹ̀ lónìí ibi àlùbáríkà ti lọ sẹ́dẹ̀nu
èyí làwa wá dúpẹ́ bí mọ́lámàbí bàbá alájà àgbà àwọn wá sí Ẹdẹ ní 1967 wọ́n wá dé wọ́n wá bí ọ̀rẹ́ bàbá wa àgbà national mission pé ibo ni mo fẹ́ sùn sí, mo fẹ́ rest síbi díẹ̀. Wọ́n wá wọlé sọ́dọ̀ ọ̀rẹ́ bàbá wa àgbà national mission Sheikh Abdulhamid bàbá premier egbò ọmọ tọrẹ bẹ́ẹ̀ lómi bá ń sọ̀rọ̀ kọ́mọ̀tì ṣe ìjọ tí mo dẹ́dẹ̀ bàbá premier lónìí Mahbubu gba 50,000 naira yìí lọ bèèrè iye tí wọ́n bá ń rẹ̀ tí lè kọ́ ọmọ ń bẹ̀. In tó prompt tí wọ́n ń jọ náà lọ́hùn orin orun tí bàbá wa àgbàlájà àgbà sùn lọ́dọ̀ wọn. Gbọ́dọ̀ tóbi ń lọrin. Àfáà yìí ìfẹ́ ṣe wà sí ni. Alájà Abdulhamid nítorí jẹ́ pé bí n bá dọ̀dọ̀ wọn ní gbàgbà wá sí bàbá wa àgbà national mission mọ̀ bá wájú wọn tí ẹ máa gbọ́. Ẹ̀jẹun ni bàbá wa alájà àgbòsún lè kan rí lè mọ̀lé tó jùlé wọn lọ. Aláìlá ṣé Abdulhamid àwọn ní abílé bàbá wa àgbà Adékílékún tẹ̀ ń wòun. Gbogbo oríire tí ń bẹ lẹ́dẹ̀ lónìí tọ́jú àfà bàbá wa àgbà ńgbà mọ́ lọ bá wọn. Bàbá wa àgbà Imam ANSARU-ISLAM nílùú Ẹdẹ àwọn náà ni wá dúpẹ́ ni. Gbogbo àwọn àfà tó kù lẹ́dẹ̀ lónìí tó jẹ́ àgbà àfà ọ̀dọ̀ bàbá wa alájẹ́ àgbà iná ẹ̀. Adúpẹ́ o àrọ́mọdọ́mọ owó tó máa dúpẹ́ o. Alámàbí mo fò ó nítorí àwọn tí ó bí mi pé kí ló dé tọ́bọ̀ Ẹdẹ fi kúnlẹ̀ ìntẹ̀yàn bá fi jù yẹn lọ èyàn fi hàn èyàn máa fi ni. Èyàn fi ni in tó mú ọba Ẹdẹ kúnlẹ̀ fún ọba lọ́rin ó kúnlẹ̀ ẹjá kò ń bi pé ó kún ọtẹ̀ ọba Ẹdẹ kúnlẹ̀ yẹn nígbà tó rí n tó jùlọ. In tó sì jẹ́ ó kúnlẹ̀ àwọn ládéládé náà sì rí àwọn ládéládé rí ọyẹ wọn ní ọmọ kúnlẹ̀ àmọ́ nítorí pé gbogbo tí ń bẹ lára bàbá wa tìmí lónìí Ìlọrin ni. Gbọ́dọ̀ tó bí àmọ́ mo sọyún nítorí ẹni tí ó bí mi léèrè pé kí ló dé mo wá fi pamọ́ báwọn bàbá mi ṣe fi pamọ́. Èmi nìkan mo sì mọ̀ ẹni ọba nírú ọjọ́ orí mi tó bá mọ̀ kò síbí. Bọ́bẹ̀ Ẹdẹ bá tún rọ́bà lọ́rin jọ mi yóò tó kúnlẹ̀ pariwo séwù tún wí kan sí ẹjọ́ pé mẹ́ta Ìlọrin ò lè bàjẹ́ ẹ gbàgbé Ìlọrin ò lè bàjẹ́ kò lè bàjẹ́ láíláí. Mọ́lámàbí ẹjá jọ máa wí jọmọ́ àbáyí àìnífura ni ìfura láàní ìjọ tí ìmọ̀ tí ó spread nílẹ̀ Yorùbá ibo ló ti wá nígbàtí wá àbàjẹ́ tí ń bẹ lọ́nà ọ̀dọ̀ wọn lọ́hùn káwílẹ̀ nígbàtọ́ wá bẹ̀rẹ̀ tọ́lọ̀ ń bá fẹ́ paná rẹ̀ ibo náà ni ó ti wá gbọ́miyé ìntọ́lọ̀ ń ṣe ìkọ̀sẹ̀sẹ̀ máa ń ṣẹlẹ̀ káàkiri ayé àmọ́ bọ́ bá ṣẹlẹ̀ ńlọrin irú rí ó stop kò ní ṣẹlẹ̀ mọ́. àfà yìí ṣáàrù Ramadan torí kó kí gbogbo ó lè dákẹ́ kọ́mọ́ bá sáàfà tí ó jorí mọ́ kọ́mọ́ sáàfà tí ó jẹ̀dọ̀ mọ́ kọ́mọ́ sáàfà tí ó jọkàn mọ́ kọ́mọ́ sáàfà tí ó jọwọ́ mọ́ lọ́lọ́run ṣe ṣe bẹ́ẹ̀. Bàbá alájàgbà Ọlọ́run ní bá nínú jẹ́ wàláhì inú Ìlọrin ọ̀bàjẹ́ tó àwọn ará alẹ́gbó. Mọ́lámù Habibu kò sí Mọ́lámù Habibu bọ́yọ máa lè gan bí bá ń bẹ lọ́wọ́ ẹ̀ kò ní ṣe mọ́ bọ́ bá ti jọ máa lájàgbà. Ọ̀yá yìí bẹ́ẹ̀ dákò jẹ́ tú téńté ọlọ́ni àwẹ̀ Ramadan tẹ́ ń wò ní ọlọ́ni
oṣù kan ni o alladhi unzila ilẹ̀ àwọn àfáàfi ní ọwọ́ dọ́kítọ̀ síbẹ̀ ṣe kọ́mi náà nù làwọn àfáàfi sọ pé tí wọ́n bá ń sọ pé ṣáàrù Ramadan kìí ṣe ṣáàrù Ramadan kìí ṣe oṣù Ramadan nìkan o ṣáàrù Qur'an àbí ẹ̀yìn àfáwa síbẹ̀ náà ni wọ́n ni ṣáàrù Ramadan kìí ṣe ṣáàrù Ramadan nìkan o ṣáàrù Qur'an kí ló wí alladhi unzila hudan ọlọ́ni oṣù Ramadan tá a fẹ́ kọjú sí yìí o ṣáàrùl huda oṣù tọ́lọ̀ máa fẹni tí ọba mọ̀nà ní o Malam Habibu kódà bẹ́yẹn bá jẹ́ àti mú jẹ bọ́ bá di àsìkò Ramadan náà kò ní ti mú jẹ mọ́ Malam Habib ọlọ́ni oṣù táa wí yóò tẹ́ẹ̀pẹ́ ìtàfi kọjú sí Ramadan ó tẹ̀lé wa báyìí ó fèsì wa àwa náà fèsì ẹ̀ ń bẹ́nu ẹlòmíì tí ò ní bá láyé ọlọ́mọdé ọjẹ́ kankan nù wa ẹ̀ sàmí kó yàmùyàmù wọ́n ń gbé àwọn èèyàn lọ tẹ́lọ́ báyìí wọ́n tún gbẹ́ lòmíì lọ kílẹ̀ ó tó sú wọ́n tún gbẹ́ lòmíì lọ lọ́la wọ́n tún gbẹ́ lòmíì lọ lálẹ́ ẹjọ́ tá a kà á sámú ọlọ́mọdé ọjẹ́ mi àti òǹzìlà fi ìdáhùn mọ̀tíkòmí yàn àwọn àfáà ní oṣù tá a kọjú sí yóò tá a sọ yípe ní ṣáàrùl huda oṣù ọ̀nà ẹ̀mọ̀ ní fẹ́ni tó bá fẹ́ mọ̀nà oṣù kan ní tí ó máa kọ ìbàjẹ́ fẹ́ni tọ́lọ̀ ń bá ṣe tẹ́kókò bí ìbàjẹ́ oṣù Ramadan tá a wá fèsì tó fèsì wa yóò báyìí náà oṣù tí máa ṣàlàyé pé eléyìí ni ọ̀tọ̀ eléyìí lọ́tọ̀ eléyìí lọ́dá eléyìí ni ọ̀dá mọ́ dorí mọ́ mọ́ jẹ̀dọ̀ mọ́ jẹ̀fún mọ́ ìbálàjẹ́ àgbà náà lọ fẹ́ dà ọ́ padà dábọ̀ bá jẹ́ ẹ̀. wal-furqan oṣù kan ní o furqan bàbá ẹ̀wọ̀n pé academic wọ́n wà ní gbogbo ayé ẹyọ kan ẹ̀yìn bàbá ìwà sí ìyá alátàlà wà máa ṣe lọ́nà ẹlẹ́gbó akáwọn ní ẹsà yóò bú àná Muhammad ó ń tàwà fi ń jẹun Ìlọrin ẹmọ́ bú wa mọ́ lẹ́gbó àṣà jẹun ẹmọ́ bú wa mọ́ wal-furqan oṣù tá a kọjú sí inú ṣẹ́ tí ń ṣe ni pé bayyinatin wal-furqan onímọ̀ sí òpinya tí ó mọ̀ sọ pé ẹni rere ẹni ibú bẹ́ẹ̀ bá ti rẹ́ni tó sí ṣọ́ọ̀bù ọtí nínú Ramadan ẹ ti mọ̀ pé ó ti jóná látayé bàbá wa láàjì àgbé pínná àmọ́ Ọlọ́run ti pínná fún àwọn tí fi sórí ẹ̀ kọ́ńkọ́ wal-furqan máa sọ́mẹ̀ ọjọ́ ti lọ àbáyé ọ̀yá yìí ní ṣàrọ̀ fàyẹ̀sùn ọlọ́wọ́ ni fàmọ́ ṣẹ̀hídà mi ń kún gbogbo ọlọ́ni gbogbo wa bá ṣe fèsì Ramadan yóò ẹni tí Ramadan bá bá láyé kọwa kí ibẹ̀ ló ti wá gbé wá pé kùtíbà àlékún mọ́ wà lókè bá ń tẹ̀kìdírù wọ́ta ó ti yọ bá ń tẹ̀kìdírù wọ́ta pé kùtíbà àlékún síyá kàmẹ́ kùtíbà alálẹ̀dínà mi kọ̀kùnlẹ̀kùn láàlákùn Malam bí kódà bẹ́yàn bá jẹ́ ẹni tó kú lórí tán yányányányányányán tẹ́pẹ́ ní wọ́n ti ṣépè fún pé kò ní mọ kéwú ọmọ kùtíbà àlékún síyámù kùtíbà àlékún síyámù tọ́pìkì tẹ́ ẹ fún mi tọ́pìkì akú lórí bẹ́yàn bá kú lórí tán yányán ọlọ́njọ́ dáa fáwọn àfáà wa wọ́n mọ̀ ń tọ́ yá lọ́nà lẹ́gbó pé ọ̀sà ti ń gbọ́ ti pẹ́
ọ̀sà àti gbọ̀ ti pẹ́ ìkọ̀kùlì kan làálàkún àti rí mọ́sọ́bẹ́ nìkan wọ́n ní màbúbù ọ̀kankan mú ní ilé kankan kí ni mọ́ ọ̀kà kò ní bí owó kọ́ ní ẹbí débì bàbá alájà àgbò ní gbowó lọ́wọ́ ẹ̀ ẹ̀yìn mi náà ti wá lówó mo ti torí pé bàbá alájà àgbò wò pé owó kọ́ la ní ọmọ ibi kọ́ ibi tí mo wà lónìí mọ́lámà Habibu wàláì bàbá wa àgbà national mission ní mo ní tọ́lọ̀ ń bá ń bẹ lára mi ní pè wọ́n tọ́bá ipá alájà àgbà lóòótọ́ ìbá ń bẹ lára mi ìní pí ẹnìkan kan tí ń fi dáàyè ìsì ní ní problem ìlọ́bì o ìlọ́bì torí yìí ò lè lọ́bì dáàyè tí mo wà yìí àlùbáríkà alájà àgbà àti tàwọn tó bí mi tí wọ́n forí mẹ́yìn nílọrin ló jẹ́ kémi náà débí kí ló wí àfá yìí dọ̀tún wàláhì ìlú Ẹdẹ àti lọ́rin nǹkan kan náà ni àfá àtọ́kọ́kọ́ ṣe tẹ̀fsírì lẹ́dẹ láyé àfá Sando ní jẹ́ bàbá ńlá bàbá wa àgbà ṣé mo lè wí àlékúmùsí bàbá ńlá bàbá wa àgbà Adékílékún tí ń jẹ́ Núhù ìmáàmù àkọ́kọ́ nílùú Ẹdẹ oníjánẹ́sì fún Sando Ìlọrin ni gbọ́lọ̀n tó bí Ìlọrin ọ̀dàkùn ìlú àfọ́ àwàláwà yìí kùtìbà àlà ọjọ́ ti lọ ní qablikum ọdá jẹ́ ń wíkẹ́ sí ó ní la'allakum tattaqun mo ti sọ pé wà sí o ó ní la'allakum tattaqun ọlọ́run ní in tó jẹ́ ń gbé àwẹ̀ Ramadan tẹ́ kọjú sí tí ń túmọ̀ sí pé nù táàfi tẹ̀lé ó ní kí ni attaqwallah la'allakum tó sì sọ wípé ní innama yattaqillaha yaj'al lahu makharaja wíní yaj'al lahu makharaja ẹgbọ́ bí ṣe ń wí o wáyé kí láyà fàúwà àṣìkò gbogbo ẹ̀yin ìyá wa bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ mi dáadáa tẹ́ gbà mí lọ́mọ ẹ bá yòǹbó àná Muhammad ẹ tó yòǹbó ẹlẹ́ẹ̀kẹ́ sí ọlọ́run ní àwẹ̀ Ramadan tí wọ́n bọ̀ yìí má yẹ tẹ́kìlá ẹni ó bá fi ìpayọ̀ ọlọ́run pàdé ẹ̀ ẹni ó bá ń wo Ramadan lọ́ọ̀kẹ́ pẹ̀lú ìpayọ̀ ọlọ́run yẹ̀jẹ̀ aláwọ̀ ọlọ́run ní ìwà yọ fún ìyọ ti ẹ̀ fún yóò nípin ti ẹnu ayé oúnjẹ ni yóò jẹ rọrùn ìntọ́ ọmọ mu ni ó mú rọrùn níná lílò ni yóò jẹ sí rọrùn bọ́ ọ bá ti fìbẹ̀rù ọlọ́run pàdé ẹ̀ ẹlẹ́kẹ́jì abáyí wal istighfar yáni àtàwọ̀bà kó kálukọ́ lọ túbá o al istighfar kó kálukọ́ lọ túbá ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù la tusibanna alladhina zalamu minkum ẹ̀sì bá ń parí rẹ̀ náà mẹ́ dùn èyí tó sóge bí n bá dèlú wa èyí tó sóge ẹlẹ́kẹ́jì al-istighfar kájẹ́ káforíjì wọ́pọ̀ sọ́dọ̀ Ọlọ́run mọ́ ń dáná ẹ̀nu mọ́lámà bíbù ń dáná ẹ̀nu mo ti kú olórí ẹ̀ kí n tó sọ ọ̀rọ̀ Sando yìí ń bọ̀ náà mọ́lámà bí al-istighfar káwà àforíjìn yá ni àtàwọ̀bà tawbatan nasuha ẹjá wà àforíjìn ẹni ó bá sì wà àforíjìn tí Kùránì fi sọ pé wa qulitu istaghfiru rabbakum innahu kana gbogbo lọ́rin ẹjá jọ wí kana gàfà yurisili sàmà ẹwọ kẹ́ alaykum mìdí bí a mú
wabani ọ̀yáyì yaj'al lakum wa yaj'al lakum ẹ̀wọ̀n kan mo ti ní túkéwú ńlọrin ṣùgbọ́n ti yé gbogbo wa nígbà ọjọ́ pé bẹ́yẹn bá ń ta tá ńlọrin àáfà alẹ́ gbó ni àáfà yìí ẹja máa sọ bàbá wa lájẹ́ àgbọ̀ ọ̀fẹ́ ká máa sọ àmọ́ ti dójú ẹ̀ báyìí àáfà alẹ́ ẹn tí mú gbó nílọrin àáfà alẹ́ yóò jẹ́ wí kọ́ mọ́lá Habibu innahu kana ghaffar ẹjí sápápá ńlọrin ẹjá máa fẹnu àwa ara wa wí torí pé ìtí Kùránì wí ni pé wa anta hillum bí azali wọ́n wà béèrè pé ta ló wí wọ́n ní ọmọ ilẹ̀ Ẹ̀gbó náà ni bí Ìlọrin bá wí fúnra wọn ní wọ́n tún ti bẹ̀rẹ̀ oge wọ́n ti bẹ̀rẹ̀ fáàrí bẹ́ẹ̀ sì ni fáhàmọ́ bì ní mọ́tì rọ̀bíkà sára o fàjáyé ọgbọ́ innahu kana ghaffar kìndúró dákùdákù jẹ́ ìdúró ń gbà náà bí a mú anakula jẹ́ndúró wàláhì kò sínú àkọọ́lẹ̀ pé mo wá sí wá sí Ìlọrin mo wá tọ́kéwù níwáhùn torí gbogbo mọ́lá Habibu kò dàbí bí a mọ́ lọ mọ́lá Habibu ẹwà jẹ́ ń parí ẹ̀ ó ti ní bàbá ti tọrọ àforíjìn gbogbo nǹkan ọmọ sí kíni yọmọ balance owó dé ọlọ́dé dúkìá ó dé mọ́tò ó dé àwa là ń kánjú Ọlọ́run ò kánjú àsìkò tó ń kálukú ó di nǹkan Ọlọ́run ti mọ̀ ọ̀nà tó ń kálukú ó gbà di nǹkan Ọlọ́run ti mọ̀ ibi tó ń kálukú ó ti di nǹkan àyè tó ń kálukú ó di nǹkan Ọlọ́run ti mọ̀ Honorable Àjàó rèé ọ̀rẹ́ tèmi ni mo ní kó mọ́tò jáde mo ń lọ ilé àfáà mi èmi kí mo ní mọ́tò bàbá rẹ̀ sẹ̀bẹ́ lọ́yìn fún mi ní mo ní Abíọ́lá mi kó mọ́tò sọ́nà sí wà dámọ̀ náà lábíọ́lá àti ẹ̀ mọ́lá Habibu ọjọ́ ti lọ bá Ọ̀ṣun jìnà á sì dìbò lọ́la nílùú wa mọ́lá Habibu ẹ dákun gbogbo wa ẹ dákun torí Ọlọ́run àwẹ̀ Ramadan tá a kọjú sí bitaqwallah ìbẹ̀rù Ọlọ́run al-istighfar wa niyyatul khair káwà láníyàn dáadáa síra wa torí pé lè yún fi kí súsá àti wà máa kù dírà bí o gbọ́kéwúyẹ ọmọ yìí ẹ̀fí ilẹ̀ mọ́ ẹ̀sẹ̀ ń kọ́ ní ó sì fẹ́ èmi jù lọ yájánẹ́sì lọ ó lè bínú mọ́lá Habibu ìwọ náà ó wà try ó wà wí lè yóò fi ṣúsáàtì mẹ́sàátì wà máa kò dírà ẹ máa wí sí lẹ́nu èmi ẹkọ̀ rẹ̀ jàjẹ́ náà mi ẹ dákun Ramadan ẹni ọba ní pípọ̀ dákun torí Ọlọ́run kó jáde wọ́n jà àwọn èèyàn jorí mọ́ àwọn èèyàn ti jorí kò gbé nǹkan wá o àwọn èèyàn japájapá apó ò gbé nǹkan wá o àwọn èèyàn tó wò pé ẹjá jojú wò wọ́n tó jojú bákan náà ni o ẹ̀dẹ̀ ẹjá wò fún wò wọ́n ní tinú ẹran dáa wọ́n sọ ìfún èèyàn di tinú ẹran tíbẹ̀ wọn ò rí nǹkankan àbáyí fàlìyúnfì gbogbo wọ́tọ́ bá ní kó jáde àbáyí ìdí tó fi kó jáde ni pé bọ́ọ̀ bá kó jáde bọ́ọ̀ bá kú lójijì owó rí ó dowó olówó àwọn ọmọ rí ò lè tí rí claim àwọn ìyàwó rí ò lè rí claim àwọn tó bí ọgbọ̀n ò ní rí claim kó jáde ká máa náwó ní kó wọ́ tán bọ́ bá tásìkò tó wọ́ tán yọ tán mọ́lá bí kágbàdúrà lọ́dọ̀ bàbá aláìjí àgbà àdúrà náà làwá gbà lọ ayakumula pa ìwọ pa tiẹ̀
fakiru mahabubu wa izon malama habib tí eléyìí ni ọ́ torí pé ẹni ọba lówó ní fowó ṣe fáàrí ẹni tí ọba ní kí ní ó fi ṣe fáàrí àmọ́ bẹ́yẹn náà bá tòsí ọ yóò lè ṣe fáàrí pọ́ bá lọ lówó jù mí lọ sọ́ọ̀ tòsí jù mí lọ ní èmi náà ṣe fáàrí yìí bàbá aláàjì àgbà owó kọ́ ANSARU-ISLAM ò ní pèèyàn láyé kọjẹ́ torí owó àfi tó bá wù pé mo fẹ́ ra àlùbáríkà fún di eléyìí ẹ dákun mo bẹ̀bẹ̀ ni bàbá aláàjì àgbà ọlọ́run jẹ́ pẹ́ fún wa àmọ́ bó o ṣe ń wò mí ìwọ náà wò ó rí páàyè yìí mo kéré àmọ́ ọlọ́run ò wọlá bí mo ṣe dá àyè tó ga ọlọ́run jọmọ tèmi náà débẹ̀ nítorí pé nú àyè tó ga láyé tẹ́dọ̀ ọmọ pé bàbá wa àgbà mufti díyà fi bìláàdì Ìlọrin sẹ́ẹ̀sì mọ̀ pé ní ó bá jẹ mufti Ìlọrin o náà ni mufti gbogbo ayé àbí mo parọ́ mo sì sọ fún àlùwà pé bẹ́yẹn bá fara ní mufti Ìlọrin ó fara làlájì àgbà ọlọ́run tó ní àlájì àgbà ó fara ní bẹ́yẹn bá ní mufti Ìlọrin lára ó fi ara ní bàbá wa àgbà pọ̀ kági ọlọ́run tó sì ní bàbá wa àgbà pọ̀ kági ó fara ní mo ní bẹ́yẹn bá fi ara ní bàbá wa mufti Ìlọrin ó fara ní bàbá wa àgbà Sheikh Sofiyullahi Kamaluddin Al-Adabi ọlọ́run tó ní bàbá náà ó tún ṣe kíni yóò fara ní torí wípé ní mufti ìtò ní aláàjì àgbà ni gbogbo ibi tó bá rí ó ti wá aláàjì àgbà ló ní lẹ́ẹ̀fìrí bí ṣe ń rí un pé ibi kọ́ ló ti yẹ kó jáde sẹ́yìn pé káníánù náà jáde níbi tí ò ti yẹ kó jáde. Malama bí mo fẹ́ ṣàdúà dákun Malama Bíbù ń bọ̀ bàbá èmi ni bàbá àgbà alágbọ́sà ń bọ̀ náà sẹ́ẹ̀rí bá a ti wíhun bó ṣe rí nu Malama bí èmi ò lówó lọ́wọ́ ọlọ́àdúà báàgì mi ń kọ́ bá ń gbé onda àlùbáríkà aláàjì àgbà gbogbo àwa tá a wá látẹ̀dẹ̀ ọlọ́run dákun mọ́sàájì ọ̀ràn wá gbogbo àwọn tá a bá nílọrin ọlọ́run mọ́sàájì ọ̀ràn wá ọlọ́run àbíọ́ àfàánù rẹ̀ bíọ́ májè lọrin ó bàjẹ́ láí bàmú sàlásùn bàmú 30,000 akẹ́kọ̀ọ́ ni mí àfá yìí akẹ́kọ̀ọ́ ni mí mi ò tí ìjà lẹ́nu ọmú ibi ẹ bá ti dásọ yìí fún elónú tó pé ọládùá àmúwó ká mọ́wù lè jẹ́ yìí rẹ̀ bàbá ẹ má bínú bí tálíkà bá fẹ́ náwó tí ò tó nǹkan yọ́wà fi mẹ́ fúlókù ANSARU-ISLAM mo fi 30,000 naira alẹ̀ látàpónú lè kéwù wá tọ́jẹ́ lè kéwù yìí tí mo bá ń mójútó bàbá aláàjì àgbà ó ní ó Honorable Abdulwajid dìde wájú aláàjì àgbà gbogbo tí bàbá ti tọrọ fún ọ̀hún níkọ̀rọ̀ tó bá wù fi ọlọ́run wọlá pé ọ̀lá níyàn méjì sí mi ibi tí ń bá ń lọ lọ má jẹ́ ó sunkún láíláí ní tí bàbá aláàjì àgbà tọrọ fún ọ̀hún ọlọ́run yóò rí bẹ́ẹ̀ sẹ́ẹ̀tì ọ̀fù kámẹ́rà tọ̀nàdọ́ wa 100,000 owó aláàjì àgbà wa tó ti lọ ẹ fún lákàntì tí ó ṣe sí ṣebẹ́ tí ọ̀fù kámẹ́rà ọ̀nàdọ́ wa ń tọ́ fa nù ẹ lọ gbà lọ́wọ́ ẹ̀ mọ́ rà fún ọ lónìí kọ́ máa mú ọ lọ bẹ́ẹ̀ ANSARU-ISLAM Malama bí Honorable aládùá ANSARU-ISLAM lọ́dọ̀ bàbá aláàjì àgbà èlò ló ṣe sí wọn arìnrìnàjò ọlọ́run sọ ìṣirú náà ọya ẹ̀fún lákàntì ANSARU-ISLAM gbogbo ẹni tó kọ́kọ́ tẹ̀lé mi wá tá a wá ra àlùbáríkà èlò là á gbé lẹ̀ bàbá aláàjì àgbà ẹsẹ́ ojú ó tì ajẹ́ àti fókọ yín jẹjà ó ti pé wa
ó ti pé wa ibi àyà sí ìdá ẹsẹ́ ó ti pé wa bẹ́yẹn bá ní ọ̀sáwà ọlọ́run ni ó sóhun náà ó ti pé wa ibi àyà sí ìdá aṣòwò ajere àfáàwà àgbà Abdul Muiz tààjọ máa jẹgbá ń súnmúra PA SSA to the governor ìfẹ́ máa dákọ má wọ́rí àfáàwà Abdul Muiz àwọn náà ní ANSARU-ISLAM 10,000 naira ta lọ́kàn ẹ̀yin ọmọ ìyá mi tààjọ wá látọ̀sún alifitiyatul adabiyun ẹgbẹ́ bàbá wa Alhaji àgbà táwa bẹ̀rẹ̀ tí àfáà wa bàbá Alhaji àgbà sẹ́ẹ̀tì wá soríire pípọ̀ sẹ́ẹ̀tì wà iná ni Mufutawu ọmọ ìpẹ́tù o náà ni naos president tí gbogbo tí ń jọ́sùn pátá ọmọ Alhaji àgbà iná ni o àfáà wa àgbà Musa Kalamullah ní Morocco ọmọ Alhaji àgbà iná ni o fitiya náà ni ló kọ fitiya èló 20,000 naira sí òkèrè ló kọ fitiyatul adabiyun 20,000 sẹ́ẹ̀ ti ṣe ẹjẹ́ máa mọ̀ pé ń wọlé wọn iná kí ilé Alhaji àgbà bọ́ ọba náà kí àlùbáríkà rí ògùn jẹ́ bùdánù ọya wọn iná kí mẹ́ iná kí mẹ́ bàbá ànù wọn iná kí mẹ́ àfáàwọ̀ àgbà ṣéèkù náà Rọ̀sọ́fí ẹ rí pé gbogbo orin yìí tẹ́ bá stọ́dì mi èyí tó pọ̀ jù mẹ́ gbogbo kéwú tí mo ń ké látàárọ̀ Rọ̀sọ́fí èmi náà máa ṣe fàárí èèyàn náà tó èmi náà ń fàárí so ti lọ bẹ́ẹ̀ ọya ta ló tó kù ẹ dákun torí Ọlọ́run àfáàwọ̀ àgbà Abdul Hafiz ọmọ àlùbáríkà nígbà tó gbọ́ pé mò ń lọ Ansaru tí wọ́n ń bọ̀ látẹ̀kọ́ Ayétòrò àjọ parí náà ni nígbà tẹ́mi ń ṣe mísànà gbogbo tí ń jọmọ Ọ̀ṣun òun ṣe vice president àṣẹ mísànà tí mo ṣe ń jọ́nà àṣẹ ń ṣe níwájú bàbá èyí ọmọ jẹ́kọ̀ọ́ fún gbogbo òwọ́tọ́ ọjọ́ ọmọ ilé kéwú bíi tèmi náà pé kò sí tó ń ṣe tí ò lè padà déwájú níjọ́ náà lọ́n bí n bá ń kénu súnmúra àmì ìdí súnmúra mo ti ké kan rí wọ́n ní Adékílékún ìran bàbá rẹ̀ wí báhùn àṣetorí kí n lè rí wí lójú ayé ni ó ń kálukú kó múra ó ti wọlé àfáàwọ̀ Abdulhafiz 5,000 naira ọlọ́run o àwọn èèyàn pariwo ọlọ́run àfáàwọ̀ àgbà àfáà yìí ẹ dákun mo wá fẹ́ bẹ̀bẹ̀ ọlọ́run wọlá àlùbáríkà tó sodo sára Alhaji àgbà ọlọ́run jẹ́ ń bírò Alhaji àgbà lọ́mọ 5,000 naira kéré máa mú bọ̀ gbogbo jàmá ọlọ́run jẹ́ ń bírò Alhaji àgbà lọ́mọ